ó lẹ́tìkẹ́ ọba orin King Dr. Saheed Osupa ti sọ̀rọ̀ sókè wọ́n ti kọrin tuntun wọ́n ti yí òun padà wọ́n ní kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ wọ́n ní no more war bẹ́ẹ̀ ni lágbolé fújì no more war wọ́n ti kọrin tuntun báyìí o kódà wọ́n tún kọrin kí Alhaji Wasiu Ayinde K1 the ultimate gan ṣùgbọ́n kí nìdí tí ọba orin fújì fi sọ wípé kò yẹ káàárọ̀ olórin fújì tá a wá gbìyànjú láti tún ìtàn fújì kọ kúrò ní bí olóògbé Síkírù Àyìndé Barrister bó ṣe fi kalẹ̀ sí. Ẹ jẹ́ ká jìjọ wo fídíò yìí ká tún gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí wọ́n ṣe nínú ẹ̀ kẹ́dẹ̀ má bá mi fòpinion ti yín nípa ìsí comment ẹ má wá gbàgbé bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA television ẹ má bá mi subscribe lórí YouTube ẹ má bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link kan wà lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa ẹ má bá mi like ẹ má bá mi share fídíò kó máa lọ káàkiri. Ìyẹn jẹ́ àgbọ́ settlement tí ọba orin Fuji King Saheed Osupa tí wọ́n tún ṣàlàyé nínú fídíò kẹ́dẹ̀ máa fòpinion ti yín sí comment. Mo wà pẹ̀lú ẹni tí n bá sí pẹ̀lú ẹ á jẹ́ pé mo tàkété ṣùgbọ́n kí n tó tàkété máa kọ́ fún ẹ ní ìmọ̀ràn gidi tó ṣe wá o láǹfààní kì í ṣe ti kàyéfì tó sọ wá lè yàn yẹpẹrẹ tí n bá ti ń bẹ pẹ̀lú èèyàn o Òṣùpá tí n bá pẹ̀lú ẹ mo wà pẹ̀lú ẹni tí n bá sí pẹ̀lú ẹ á jẹ́ pé mo tàkété ṣùgbọ́n kí n tó tàkété máa kọ́ fún ẹ ní ìmọ̀ràn gidi tó ṣe wá o láǹfààní kì í ṣe ti kàyéfì tó sọ wá lè yàn yẹpẹrẹ. Àyìndé kú ayé l'Àyìndé kú Síkírù Àyìndé kú ọmọ ayé l'Àyìndé kú ìṣe ló yẹ kọ́ mọ́ ṣe léde ní Àyìndé ńṣe ló yẹ kọ́ mọ́ ṣe léde ní Àyìndé kú ayé l'Àyìndé kú àgbàlú náà sọ pé ó tòrò lọ alágbàlú náà sọ pé ó tòrò lọ ọmọ tí o bá lè ǹjọ́ o má lè gbẹ̀rù àgbà bí ọmọ tí o bá lè ǹjọ́ o má lè gbẹ̀rù àgbà bí àgbàlú náà sọ pé ó tòrò lọ. Ṣẹ́rí mo fẹ́ràn Àyìndé Agbájé mi Síkírù gan mo fẹ́ràn kọ́lẹ́ǹtì ló jẹ́ súnmọ́ bàbá kébé mo fẹ́ràn Àyìndé anífowó ṣe púpọ̀ ṣùgbọ́n tábùjì gẹ́lẹ́ bó ṣe wà tán ṣe kọ́ kẹ́nikẹ́ni má ló fẹ́ padà tún tọkọ́ tẹ́nikẹ́ni má ló fẹ́ padà tún tọkọ́ àwa kan wà táwa gan máa kọ̀tọ̀ tí abẹ́ pásá ìrì ni mo fẹ́ràn Àyìndé Agbájé mi Síkírù gan mo fẹ́ràn kọ́lẹ́ǹtì ló jẹ́ súnmọ́ bàbá kébé mo fẹ́ràn Àyìndé anífowó ṣe púpọ̀ ṣùgbọ́n tábùjì gẹ́lẹ́ bó ṣe wà tán ṣe kọ́ kẹ́nikẹ́ni má ló fẹ́ padà tún tọkọ́ tẹ́nikẹ́ni bá ló fẹ́ padà tún tọkọ́ àwa kan bọ̀ táwa gan máa kọ̀tọ̀ tí ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè káfí mọ̀ṣọ̀kan ká gbé sókè Fuji Musicians Association káfí mọ̀ṣọ̀kan ká gbé so gbogbo Fuji Musicians káfí fẹ́ lò káfí mọ̀ṣọ̀kan ká gbé sókè ẹgbọ́n náà ta ni ọmọ kórin Fuji Music orin ní orin Síkírù Àyìndé Agbájé Barrister orin ní orin Quality Àyìnlá mi kébé kò wára orin ní orin Wasiu Ayinde ọmọ tó bọ̀ láhàn orin ní onírídì sóní sweet percussion sómélé Àdàmú Saka sọ ti ẹ̀ lọ́tọ̀ gédégbé omele Àdàmú omele bàtàlù òǹgbọ́létí èmi ní king of music tó ń sọ tàlẹ́ntà lè fi wé ẹgbọ́n náà ṣó láfi wé òṣèǹtà lè fi wé ọmọ mi ṣùdí kéèsì if you don't know ọ̀bọ̀ orin l'Òṣùpá ẹ̀bẹ̀rẹ̀ lójú tó pàwó wọn lọ́bọ̀ orin l'Òṣùpá. Thank you everybody. No more war. Ṣókí lọ́bọ̀ ìkúrú ti dọ̀kúrú ló máa ń pọ̀ ẹwà pa. Ó lágbára ó lẹ́tìkẹ́ ó lè kókó àlàyé lẹ́gbọ́ tí King Saheed Osupa tí wọ́n tún ṣe kalẹ̀ rẹpẹtẹ yìí ṣéyìn náà faramọ́ gbogbo nǹkan ṣe lálàyé nínú fídíò yìí abẹ́yìn ní contrary opinion ẹ máa jẹ́ sí comment ṣéyìn náà gbàgbọ́ wípé kò ní sógun mọ́ kò ní sọ́tẹ̀ mọ́ kò ní síjà mọ́ lágbolé Fuji láti sìn yín lọ. Ẹ máa sọ opinion yín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa bá mi like ẹ máa bá mi share fídíò kó máa lọ káàkiri ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.